níṣẹ́ ni ariwo ló máa sọ láàrin àwọn olólùfẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú ìbàdàn ní tuntun ní iléeṣẹ́ rédíò àgídìgbò fm ìyún aláàjì oríyọmí hamzat àti ìyàwó ọ̀ọ̀ni ilé-ifẹ̀ tẹ́lẹ̀ olórí ìṣílẹ̀kùnọlá naomi ògúnṣèyí lórí ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé tí wọ́n fẹ́ gbé báyìí lórí ẹjọ́ tí wọ́n ń bá wọn ṣe tó sì jẹ́ pé ìgbésẹ̀ náà ó mà di ariwo ó sì bí ọ̀pọ̀ àwọn èèyàn nínú. ǹjẹ́ ìgbésẹ̀ wo ni ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé ṣẹ̀ṣẹ̀ gbé lórí hamzat oríyọmí àti olórí ìṣílẹ̀kùnọlá naomi tí ó di ariwo? ẹ jẹ́ á rán ara wa létí fún àwọn tí ò bá mọ̀ tàbí fún àwọn tí ò rántí tàbí fún àwọn tí ò rántí ọjọ́ tó ṣẹlẹ̀ ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ lò tán yìí èyí tó ń pè ní the 18th of December 2024 ó ní ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ló ṣẹlẹ̀ ní ìlú ìbàdàn nígbà tí àwọn ọmọdé 35 children tá pàdánù ẹ̀mí wọn níbi tí wọ́n ti ń tẹ ara wọn pa níbi ètò tí olórí ìṣílẹ̀kùnọlá naomi tó ṣagbátẹrù ẹ̀ láti pín ẹ̀bùn àti owó ọdún kérésìmesì fáwọn ọmọdé 5,000 ṣùgbọ́n tó jẹ́ pé àwọn èrò tó wá ó ju 5,000 tán retí lọ. àwọn èrò tó ń súnmọ́ 8,000 ni wọ́n wà èyí tó jẹ́ kí wọ́n tẹra wọn pa. bẹ́ẹ̀ ló jẹ́ pé ìdí èyí ìní ìjọba fi gbé oríyọmí hamzat àti olórí ìṣílẹ̀kùnọlá naomi nítorí tí wọ́n ní àwọn méjèèjì níjọ ṣagbátẹrù ètò ọ̀hún. ṣá o lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ tuesday ọ̀sẹ̀ tí a wà yìí ìyẹn ọjọ́ keje oṣù kínní ọdún 2025 ìní wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ náà nítorí pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní olórí naomi àti alhaji oríyọmí hamzat ni wọ́n ti fi ojú ba ilé ẹjọ́ tó sì jẹ́ wípé ilé ẹjọ́ ò ní kí wọ́n fi wọ́n sọ́gbà ẹ̀wọ̀n ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lọ́dún yìí láì fún wọn bẹ́ẹ̀lì tó jẹ́ ká ṣe ọdún kérésìmesì àti ọdún tuntun ní ọgbà ẹ̀wọ̀n. lọ́jọ́ tuesday ọ̀sẹ̀ yìí tí ìgbẹ́jọ́ tó wá fẹ́ bẹ̀rẹ̀ ó ní àwọn agbẹjọ́rò àwọn afurasí mẹ́ta náà ìyún oríyọmí hamzat olórí ìṣílẹ̀kùnọlá naomi àti ọ̀gá àgbà iléèwé islamic high school tó wà lágbègbè basọ̀run tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ìyún ọ̀gbẹ́ni abdullahi fasasi àwọn agbẹjọ́rò àwọn bẹ̀ ilé ẹjọ́ pé kan fún wọn ní bẹ́ẹ̀lì kan máa ti àti ilé kan wá máa jẹ́jọ́. agbẹjọ́rò abdullahi fasasi ti ẹ̀jẹ̀ kó dìímọ̀ pé ilé rẹ̀ kò dára lásìkò yìí ó yẹ kan fún bẹ́ẹ̀lì kó lè lọ tọ́jú ààrẹ. ṣá o pẹ̀lú bí gómìnà ṣèyí mákindé ṣe sọ́nù ọ̀sẹ̀ yìí pé òun ò ní tako bílẹ̀ ìjọba fún àwọn afurasí náà ní bẹ́ẹ̀lì níṣe ni àwọn ìjọba ẹ̀ náà máa ṣe nǹkan tó yàtọ̀ sí tó ń sọ nígbà tí ìjọba ẹ̀ tí wọ́n ránṣẹ́ sí ilé ẹjọ́ pé àwọn tako ká fún wọn bẹ́ẹ̀lì òun àgbọ́dọ̀ fún wọn bẹ́ẹ̀lì nítorí pé ẹ̀sùn tá fi kàn wọ́n ó lágbára jù bẹ́ẹ̀ lọ. nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ ìjọba ẹni tí ó jẹ́ agbẹjọ́rò ìjọba tó tún jẹ́ onídàájọ́ tó tún jẹ́ amòfin àgbà fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ìyún kọmíṣánná fún ètò ìdájọ́ ọ̀gbẹ́ni amòfin kamarudin ọláwọ̀yìn nínú lẹ́tà tóun àti àwọn agbẹjọ́rò tó ń ṣojú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n kọ sí ilé ẹjọ́ náà láti jẹ́ kó dìímọ̀ pé wọ́n àgbọ́dọ̀ fún oríyọmí hamzat olórí ìṣílẹ̀kùnọlá àti abdullahi fasasi wọn gbọ́dọ̀ fún wọn ní bẹ́ẹ̀lì o. wọ́n ní ọ̀ràn tí wọ́n dá ó lágbára ẹ̀sùn tó fi kàn wọ́n ó sì lágbára ju kí wọ́n fún wọn ní bẹ́ẹ̀lì lọ nítorí pé ikú àwọn ọmọdé 25 ìní àwọn ń sọ yìí. ṣá o lẹ́yìn tíjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tó ti tako bẹ́ẹ̀lì àwọn oríyọmí hamzat onídàájọ́ kamarudin ọláwọ̀yìn ó ní tó dájọ́ ní ilé ẹjọ́ high court 8 tó wà ní ring road ní ìlú ìbàdàn náà ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú lọ́jọ́ 13 oṣù kínní ọdún tá a wà yìí ìyẹn ọjọ́ monday ọ̀sẹ̀ tó ń bọ̀ ó sì lọ́jọ́ náà làwọn yóò dájọ́ lórí bí àwọn yóò fún àwọn afurasí náà ní bẹ́ẹ̀lì tàbí bẹ́ẹ̀ kọ́. ṣá o níṣe ni inú bí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ olórí ìṣílẹ̀kùnọlá naomi àti alhaji oríyọmí hamzat tí wọ́n sì ń sọ wípé kò yẹ kí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kán lọ máa tako kán fún wọn ní bẹ́ẹ̀lì pàápàá ńgbà tí ṣèyí mákindé ẹ̀sẹ̀ sọ pé wọ́n bá fún wọn ní bẹ́ẹ̀lì kí òun kò ní tako ṣùgbọ́n tó jẹ́ pọ́tọ̀ ní nǹkan tí ìjọba ẹ̀ tán lọ ṣe ní ilé ẹjọ́.